Ghost Library TV. Unfolding mysteries. Ẹ ǹlẹ́ gbogbo ẹ̀yin tí ẹ ń wò mí tí ẹ sì ń gbọ́ mi. Mo fẹ́ sọ àṣírí kan fún yín tó ń bẹ nínú ewé tí mo mú lọ́wọ́ yìí. Yorùbá ní pé ata kéré iyọ̀ dùn. Ewé tí mo mú lọ́wọ́ yìí òun ni à ń pè ní ẹ̀yìn olóbe. Ẹ̀yìn olóbe. Olórúkọ tí wọ́n ń pè ní èdè ti òyìnbó. Àwọn máa pè ní seed under leaves. Seed under leaves. Àwọn kan ń pè ní stone breaker. Onírú orúkọ ni àwọn olóyìnbó ń pè. Ṣùgbọ́n ní ọ̀dọ̀ ti Yorùbá ẹ̀yìn olóbe là ń pè. Bó ṣe wà yìí onírúurú iṣẹ́ òun ni ó wà fún pàápàá ní ìwòsàn ti àgọ́ ara ọmọnìyàn. Ọ̀pọ̀lọpọ̀ ohun tó ń jànìyàn lógun nínú ara ló jẹ́ pé ewé kékeré tí mo mú lọ́wọ́ tá à ń pè lẹ́yìn olóbe yìí ó kápá rẹ̀. Ṣùgbọ́n lónìí n ó kàn sọ nípa ti ẹ̀fọ́rí. Ẹ mọ̀ pé ọ̀rọ̀ àìsàn ẹ̀fọ́rí kò sẹ́ni tí kìí ṣe. Bó o láṣẹ rìn ẹ wò ó tí mo gbé kàwájú mi yìí agbára nu. Ṣùgbọ́n mo ṣàlàyé bí ó sì wá di ohun agbára tí ó mú ẹ̀fọ́rí lọ láàrin ìṣẹ́jú 10 péré. Ẹ̀yìn olóbe. Ẹ̀yìn olóbe orúkọ pọ̀ tí wọ́n ń pè. Àwọn kan pè ní wọ́n sọ wípé olóbe kì í wáyé kó mọ́ sàbíamọ ọmọ ní lẹ́yìn rẹ̀ yìí. Wọ́n ti sọ pé ẹ̀yìn ni olóbe máa ń pọnmọ tiẹ̀. Bó o láṣẹ ṣe ẹ̀yìn olóbe tí yóò fi wá di ohun tí ó mú ẹ̀fọ́rí lọ. Tí ẹ bá ti já níwọ̀nba ẹ wò bí mo ṣe ń jà. Inú oko la wà yìí ẹ wò bí mo ṣe ń jà. Mo já níwọ̀nba tàbí kí n sọ pé mo tú ti gbòǹgbò níwọ̀nba. Mo tó wá bọ́ sídìí efinrin náà níwọ̀nba. Mo já efinrin níwọ̀nba. Mo wá kó wá sílé. Mo bọ́ sídìí àrò mi lédè Yorùbá kíchìnì. Mo wá mú efinrin mi. Mo sànù. Mo ti dáná. Mo gbé apẹ kaná. Pọ́ọ̀tì kaná. Omi tó mọ́ nigé mo bò sínú rẹ̀. Efinrin mi tí mo sànù mo kó sínú rẹ̀. Nomi gbóná. Ẹ̀yìn ìgbà yẹn mo wá mú ẹ̀yìn olóbe. Mo wá sàn òun náà nù tí gbòǹgbò tó fi jẹ́ pé kò ní sí yanrìn kankan nídìí ẹ̀. Mo wá dà mọ́ efinrin tó ti wà lórí náà mo wá dè. Láàrin ìṣẹ́jú 7, 8, 9 ó pẹ́ jù. Ẹ wá sọ̀ kalẹ̀. Bẹ́ẹ̀ bá ti sọ̀ ọ́ òun náà ni mo sọ yìí. Mo ti gbé wá nínú stúdíò mi. Ẹ wá yọ sínú ife kan. Irú ètò wà níwájú mi. Bẹ́ẹ̀ bá ti yọ ní gbígbóná. Ọ̀nà tí a lè gbà ṣe é ní àṣekún ó pọ̀. Ṣùgbọ́n ọ̀nà tí yóò rọrùn jù ó ní kí ẹ wá ohun tí à ń pè ní mọ̀tínà. Àwọn iléeṣẹ́ mọ̀tínà wọ́n sanwó polówó fún mi. Ẹ wá tú sí efinrin àtolóbe tẹ́ ti ṣeun. Ẹ wá tú mọ̀tínà sí. Olóbe wọn ò ní ti tútù. Ẹ wá tú sí. Bẹ́ẹ̀ bá ti tú sí tán. Oògùn ẹ̀fọ́rí òun lẹ ṣe kalẹ̀ hùn. Ìbá ṣe ẹ̀fọ́rí nípa làálàá bóyá èèyàn ṣe iṣẹ́ tó pọ̀ jù. Tàbí ẹ̀fọ́rí tó wù kó lè jẹ́. Kódà kó jẹ́ ẹ̀fọ́rí tó jẹ́ pé ó wá nípasẹ̀ pé ẹ̀jẹ̀ ru. Bí mo ṣe ṣe kalẹ̀ tí mo tú mọ̀tínà sí yìí. Ẹ wá gbé ó di mímu. Ẹ gbìyànjú bí ẹ bá lè mú irú eléyìí tán ẹ mú làjì rẹ̀. Ọkùnrin lèmi. Wọ́n tún mú ìyókù láìpẹ́. Bẹ́ẹ̀ bá ti wá mú ìlàjì ni mo ti mú yìí. Ẹ wá lọ sinmi fún ìṣẹ́jú 10 láì dára yín láàmú láì sọ̀rọ̀. Lẹ́yìn ìṣẹ́jú 10 ẹ yẹ àgọ́ ara yín wò. Ara ti yá gágá. Ẹ̀yìn olóbe stone breaker. Ẹ pàdé mi lọ́jọ́ mi níkànnì Ghost Library TV yìí náà. N ó tó sọ iṣẹ́ mìíràn tó ṣe fún yín. Pàápàá bí a ṣe lè fi wo ibà. Ghost Library TV.